ẹ̀yin èèyàn ibi tọ́rọ̀ ń lọ kódà ibi tí ó yọrí sí kò yé èèyàn o àwọn olólùfẹ́ omijé ojú mi náà ti dìde o látàrí ọ̀rọ̀ tí ọkọ omijé ojú mi tó fi sórí ẹ̀rọ ayélujára ìyẹn lẹ́yìn olóògbé ẹ̀yin èèyàn wa àwọn tó jẹ́ olólùfẹ́ omijé ojú mi àwọn gan ti wá dìde tán báyìí látàrí ọ̀rọ̀ yìí kí ló ṣẹlẹ̀ gangan láàrin àwọn olólùfẹ́ omijé ojú mi àti fámílì ọkọ ìyàwó ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o ọ̀rọ̀ tó ti bá bò mí yọ o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí jàǹkànjàǹkàn sì ni wọ́n ń tú nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn ẹ mọ́ àjẹǹgbà yín lákòókò fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. kò sọ̀rọ̀ tó ń sọ ẹ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ sinmi ẹ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ sinmi kó lọ sinmi kó lọ jẹ́ ó tẹ̀ ti sinmi. ẹ filẹ̀ close this topic close this ó topic. ti sinmi kí ló ń dùn yín bẹ́ẹ̀ sí táwọn alágbé wọn sáyé ni. ọkọ sọ báyìí ẹgbẹ́ kan sọ báyìí it's not necessary. ó necessary òun náà ṣe gbé wá sí public. abọ́ táwọn èèyàn ṣe sí náà. òun ṣe gbé wá sí public. kò sẹ́ni tó sí public. mọ́mí ẹ̀ Brother, ẹni sùúrù ẹ jẹ́ ká fún Mr. Adéwálé láyè ẹ jẹ́ ká fún ẹ jẹ́ ká fún wọn nílé. ọ̀gbẹ́ni yẹn kàn sọ̀rọ̀ bí ẹni tó lóye. ẹ wá broda Adéwálé ẹ sọ̀rọ̀ ẹ má búyàn. Ó yá, ẹ sọ. keep quiet about this Mọ́mí tí ẹ jẹ́ kó sọ̀rọ̀ tán ẹ jẹ́ kó sọ̀rọ̀ tán ẹ lọ mọ̀dà Adéwálé àfúnyín ní ààyè sẹ́rí tọ́pìkì yẹn tó. àfúnyín láàyè ẹ sọ. Awalawa sílé wọn ni ẹ kàn wá sókè ẹ wá àtàkì mọ́mí Awalawa sílé wọn ni did we come to Mr. Adeoye's house to come and ask him question about his late wife. ẹ̀rí ṣẹ́ṣe ní gbogbo kí ni ṣe ń trend. ẹ̀yin kò oríṣẹ́ ṣe lè fi wá sókè ní táìmù yìí ẹ̀yin kò oríṣẹ́ ṣe ó yẹ kẹ́tì máa sùn ní táìmù yìí ẹ̀yin kẹ́tì máa sùn ẹ̀yin ṣẹ́ṣe ló yẹ kẹ́tì máa sùn kí lẹ́yìn tó wà láti fi àríṣẹ́gbà Nigeria this is the problem. àìríṣẹ́ ṣe ló jẹ́ kí Mr. Adeoye àìríṣẹ́ ṣe ló jẹ́ kẹ́yìn àti Mr. Adeoye máa síta láti máa wá sọ̀rọ̀ òkú láìda àìríṣẹ́ ṣe ni àìríṣẹ́ ṣe ló jẹ́ kẹ́yìn àti Mr. Adeoye máa wá síta láti máa wá sọ̀rọ̀ ẹni tó yóò yín ní fún láìda àìríṣẹ́ ṣe ni. àwọn kan ti dìde o wọ́n ní kódà gbogbo ọ̀rọ̀ tọkọ olóògbé sọ wọ́n ní irọ́ pátápátá ni wọ́n ní kí ló dé tí ò sọ nígbà ayé olóògbé tó wá di pé ìgbà tó wọlé sùn tán ló ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ọ̀hún tó bá jẹ́ ìgbà kọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́lẹ́ mọ jàǹfààní bá a bá ṣe mú fúnra wá sórí ìkànnì wa lóòrèkóòrè ẹ má wá gbàgbé àdéhùn àlámúṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó máa ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ ẹ wo fọ́nrán náà rèé o bí ẹ ṣe ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ látàrí ọ̀rọ̀ tí ọkọ olóògbé sọ lẹ́yìn ikú olóògbé tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wípé kódà kò yẹ ká ṣe ẹ̀gbọ́n kankan lẹ́nu arákùnrin náà wọ́n ní ṣe ló ń bojú àwọn ọmọ olóògbé jẹ́ wípé lẹ́yìn ikú ìyá wọn wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá wípé ńgbà tí ìyá wọn wà láyé kí ló dé tí ò jáde sórí ẹ̀rọ ayélujára kó ṣàlàyé káráyé bá a dáa lẹ́yìn ìgbà tí omijé ojú mi wá dolóògbé tán ló ṣẹ̀ṣẹ̀ ń rojọ́ létí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. ṣẹ́ṣe ló jẹ́ kẹ́yìn náà wá síta láti máa sọ̀rọ̀ pé wọ́n bá yàgò tó bí wọn méjì fún un sùn àìríṣẹ́ṣe ni àìríṣẹ́ṣe ló bá Mr. Adeoye irú yín lẹ̀ pé Mr. Adeoye sí kọ́nà kẹ́ bá sọ̀rọ̀ kẹ́ wá sọ̀rọ̀ lórí social platform. ìmájì láti dákun Mr. Adeoye àgbàgbà lóṣù tó wà sọ́yè ìgbà yẹn lẹ́nu wọn fún láti máa wà wá àìríṣẹ́ṣe ní sí sà ó yẹ kẹ́ tó o bá gbé lóyìnbó tó gbé. dáàdi Mr. Adéwálé ẹ kìlọ̀ fọmọ yín kó yẹ rojú òkú láìda fámìlì Mr. Adéwálé àti nípa iná bí Mr. Adéwálé ẹ kìlọ̀ fọmọ yín rojú ọmọ ẹ láìda mo fi ẹ kókó wọlé wọn kún ọmọ ẹ kìlọ̀ fẹ́ni tẹ́ nínú ìdílé yìí tí ò dá kó yẹ rojú òkú láìda. mo ṣe family mi the issue is the way Nigerians behave ọ̀rọ̀ ẹ ti dalé rú tán ẹ tún wá ń dákun ẹ fẹ́ báyà àwọn ọlọ́mọdé. ẹ̀yin lẹ dalé ara yín rú àrùn yín wá síṣẹ́ wá sí social media. ẹni sùúrù. ẹ kó ra ìgbà sọ̀hún èyí tó tún jọkùnrin ò sọ̀rọ̀ pẹ̀lú òye. ẹ kọ́ra yín bọ́ọ̀lì àwọn olè fẹ́ máa yìn sọ́tẹ̀ bí problem tó wà tó sick none of you came up to help her. èlò lọkọ ẹ fi ránṣẹ́. wọ́n ní tí máa drop yín o ẹni sùúrù náà. ẹ jẹ́ kó tún bí ẹjọ́ ẹ jẹ́ kó tún tọ́yá ẹ máa sọ̀rọ̀ lọ. ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ lọ́wọ́ you better be mindful of the legal implication of what you are doing. ẹ ṣe oní. oṣù mi ṣe dọ́pọ̀ ẹni ọjẹ. òun ló bọ́lẹ̀. ó bọ́lẹ̀ ó lọ sùn ọjẹ bọ́lẹ̀. fámìlì àwọn Adéoye lélẹ̀ fámìlì òun lélẹ̀. wo tó yín kẹtọ lọ kó wá gbà sí ẹ ní blọọkì yín bí. ṣe rí kó bá gbọ́dọ̀ blọọkì. tí àwọn tí ò bá ti lọ́pọlọ lórí báyìí bá ti gòkè ẹ kọ́kọ́ fi wọ́n lẹ̀ jẹ́ kán dá dídìrín ara wọn ṣe ọ̀rọ̀ Ọlọ́run gan so ní má ṣe dá aṣiwèrè lóhùn kí wọ́n má dàbà dàbí wèrè bíi tiẹ̀ ẹ jẹ́ kó kọ́kọ́ tún tó tú jáde lẹ́nu náà because lórí ẹ̀ bá pé as a sensible man ó lóun mọ àwọn family yẹn kí ló yẹ kó ṣe kì í ṣe àwọn family yẹn ló máa ṣe báwọn ló gbọ́rọ̀ wọn wá sórí internet ibi mélòó ló fẹ́ lọ lórí ayélujára ẹ̀sìn tó ti máa lọ máa rọrùn. àwọn máa lọ sùn gbogbo rẹ̀. àkọ́bí Jésù nǹkan tó expect kan náà bá. ẹni sùúrù ṣẹ́rí tí wọ́n bá wá báyẹn you let them make fool of themselves
gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ pé tí wèrè bá rojọ́ kalẹ̀ wèrè kan ló máa dá ẹjọ́ yẹn now ibi tẹ́ ti máa rẹ torí ẹ̀ ò pé nìyẹn nígbà tó kọ́kọ́ gòkè ó lóun mọ àwọn fámìlì yẹn now wọ́n tó mọ àwọn fámìlì yẹn tó wá fẹ́ máa dáhùn èèyàn lẹ́kùn online kí impact wo ló ti make lórí àwọn fámìlì tó ló mọ̀ yẹn tí wọ́n ń gbé ọ̀rọ̀ irú ọ̀rọ̀ ẹni tó ti kú tó yẹ kó jẹ́ kó ń rest tó ń gbé tó ń tutukutu tó ń wá grant interview káàkiri tẹ́ tún ní ọ̀rẹ́ kan náà tún dìde ń kọ write up àyè bọ̀ ìlàkàyè. so ọ̀rọ̀ tó wá sọ́nsìn sọ̀rọ̀ tó wá sọ́nsìn tó mọ́ ọpọlọ wá ṣé ti rí irú àwọn tá à ń sọ́nsìn irú ẹ̀ náà ní irú ọ̀rẹ́ tó jáde tó ń kọ̀kọ̀ púpọ̀ yẹn irú wọn yìí ọ̀tọ̀ ní tán máa sọ lẹ́yìn o wọ́n á wá síta wọ́n á sọ pé bóyá àwọn fẹ́ dá wọn kan lẹ́kùn ẹni tó jẹ́ wípé ìtìgì gan ló wà lójú tiẹ̀ ẹni tó jẹ́ pé ìtìgì ló wà lójú ẹ̀ afọ́jú tó fẹ́ máa mú afọ́jú mọ̀nà now you know the root of the matter you know where the problem is coming from why don't you go to the source and tell them to stop all the nonsense they are doing online ibi tí ẹ ti máa mọ̀ pé kò lóye nìyẹn ṣé tí èèyàn bá yẹn bá wá ẹ kọ́kọ́ fi wọ́n lẹ̀ kẹ́ ẹ fi wo bí IQ wọn yẹn ṣe rí nígbà tó bá sọ tẹnu ẹ̀ tán lẹ́ máa sọ pé ṣé orí yín pé sà. but my dear brother àkọ́bí jésù ní tó máa ń ṣẹlẹ̀ ni pé ṣé tó máa ti wá báyẹn èkíní wọn ní jẹ́ kẹsàn ní èkejì ni pé wọ́n á tètè sọ tó máa sọ wọn á sá lọ. irọ́ àpò lè sálọ ṣe mọ̀ pé ẹ̀ máa jẹ́ òun gbọ́ nǹkan tá à ń sọ yìí ṣe rí ibi tẹ́ ti máa mọ̀ pé wọn lọ́pọlọ náà nìyẹn because ẹ tó bá sọ̀rọ̀ dálẹ̀ tó sá lọ ibi tẹ́ ti máa mọ̀ pé they are coward wọn dẹ̀ lọ́pọlọ lórí ọ̀rọ̀ Ọlọ́run pé the book of Proverbs ó ní má ṣe dá aṣiwèrè lóhùn ṣé tí wọ́n bá wá báyìí nídìí ẹ má bá wọn ṣe àtagbà ẹ jẹ́ kọ́kọ́ rọ̀nù ẹnu wọn ná question lẹ́ máa wá bí to make sure láti fi kú. àwọn ò ní wéètì fún question. wọ́n máa dúró tẹ́ bá ti jà wọ́n níyàn. òun ò rẹ́dì pé ká ẹ mọ̀ wọ́n ní. no ẹni sùúrù bẹ́ẹ̀ ṣe sáré engage yẹn ló jẹ́ kó wà defensive. tó bá yẹ kẹ́ kọ́kọ́ ó ti wà defensive immediately tó ti wọlé ó wà attack ni kò wá gbọ́n dà wí. nígbà tó bá jó tu tẹnu ẹ̀ àròpá ìfarabalẹ̀ gbọ́n ni. níbo eégún ló fi bẹ̀rẹ̀ àmọ́ wọn. tí ó jẹ́ sọ̀rọ̀ mi yé yín báyẹn. ẹ wá jẹ́ ká rán sílé padà if that should be the case. question mẹ́rin mo ti sùn lórí bẹ́ẹ̀dì mi kí n tó gbọ́ kí nìyẹn kí n tó gòkè question mẹ́rin mo fẹ́ bí bàbá yẹn kí n tó lọ sùn padà just 4 questions. bàbá àkọ́kẹ́ hold on bàbá àkọ́kẹ́. àti tẹ̀bí Babátúndé Adéníyì ó tún ti débí ṣe ẹgbọ́n kan tó sọ wọ́n ní chairman 8 you that lack the wisdom àkọ́bí òní àgbàyà ní ìwọ àti tẹ̀bí àmọ́ gbádùn ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ tẹ́ bá wo orú bàbá yìí dáadáa nínú àwọn ọmọ wọn kò sọmọ olóògbé ẹyọ kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹni tó bá ní irú aṣọ kò ní jẹ́ pé ẹyọ kan lákìsà wọn ò ní rúkọ mi nínú ilé wọn one number 2 question tẹ́mi fẹ́ tró sí wọn gẹ́gẹ́ bí bàbá àṣàbíàmọ́ ni pé tí ìyàwó wọn bá kú ìyàwó ilé wọn bá kú àwọn lọ́jọ́ ìsìnkú ìyàwó wọn àwọn adàbẹ̀rú 2 ẹni tó bímọ méjì fún wọn ọmọ tó fẹ́ fi gbàgbé ìgbèlú 3 lọ́jọ́ tí ìyàwó wọn bá wá kú tán gbogbo iye ọkùnrin tó ti bá ìyàwó wọn sùn àbẹ́lẹ̀ tí ò bá ìyàwó wọn sùn rí wọn á bẹ́ bọ́ta sórí social media wọn á máa sọ fún gbogbo ayé láti fi ba ojú àwọn ọmọ wọn tó wà láyé jẹ́ 3 4 first question mi ni pé ẹ lè tó lé àgbàlagbà ìyá níyín torí ẹbú wa nígbà tẹ́ dókè ẹ̀yin lẹ bá Adéoyè sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ ẹ wá ṣetán ẹni ẹ lè sú èlò ló wà lọ́wọ́ yín tẹ́ fi ń sú èèyàn kí lẹ ní who are you gbogbo ayé náà máa sùn. èèyàn mélòó lẹ fẹ́ sú ṣé àwa la lọ sínú family house wọn ni ta lọ bèrè nǹkan tó ń ṣẹlẹ̀ ní family house wọn ni do we go to their family house àkàìmọye ilé tí linen wọn tó wọ́ọ̀sì ju ti Bùnmi àti tọkọ ẹ lọ tí wọn wá sí social media láti wá fọ̀ abatẹnijẹ́ tó wà nínú ìdílé yín ìyẹn Adéoyè ọkọ Bùnmi ẹ bá wí tíyàwó ẹ kú out of pains tàìkú out of pains tó jẹ́ pé sórí àtọ́dún mẹ́jọ ló fi wá ń fìdí wa online ṣáwàlá wá sínú ilé yín wá pè yín do we come to your house ẹlẹ́nìkan fẹ́ fi trend page yìí ti ń wà kí Bùnmi Akínàánú tó kú àti wà lórí social media kó tó kú ẹ ní èèyàn gidi nínú ìran yín torí mo mọ̀ pé ara àwọn ìran ẹ̀ níyín òun lẹ torí gòkè ìkà ló dẹ̀ máa ń support ìkà torí ìkà níyín ẹ̀yin gan tó bá máa wò yín bẹ́yẹn bí ìyàwó bíi mẹ́jọ lẹ ti máa ní you are evil tún sí ni ta ló kọ́kọ́ da ibi ìtẹ́ òkú ẹ̀rú ta ló ń ṣe episode 1 episode 10 episode 20 ṣáwa náà là ń ṣe ni ok ẹ fẹ́ kó dà síta kó fìdí aráyé pẹ̀lú lies kẹ́ni kọ̀ọ̀kan má lè dìde fún bẹ́ẹ̀ ṣe fìyà jẹ́ tó kọni àròtí tó fi kú you want to start that one again you cannot keep everybody quiet kì í ṣe gbogbo ohun lẹ́lẹ̀ pa bẹ́ẹ̀ ṣe pa ohun Bùnmi kì í ṣe gbogbo èèyàn lẹ́lẹ̀ bá ti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe bá ti Bùnmi jẹ́ tẹ́ ẹ̀ bá rẹ́ni sọ fún yín tí ọkọ̀ ẹ̀ tún jáde tó wá rìlíìsì episode olórí burúkú kọ̀ọ̀kan èpè la máa fi tẹ̀lé episode ẹ̀ fún we don't want to know what she did when she was alive Bùnmi was not an angel she's a woman and everybody has his or her own shortcoming gbogbo èèyàn ló níbi tó kù sí gbogbo èèyàn ló ní problems tí ẹ̀ tó ń face every marriage is not good one way or the other everybody ń pàṣẹ marriage ti ẹni and the husband has the effrontery to come and be speaking trash out ó fẹ́ bà yí àwọn ọmọ tí obìnrin yẹn fi sílẹ̀ tó fi ìyà àti àrò bí ó fẹ́ bà legacy àwọn ọmọ yẹn jẹ́ torí the case and the chapter of Bùnmi has already been closed ó ti parí iṣẹ́ tiẹ̀ kò mọ nǹkan kan tẹ́ ń sọmọ́ lẹ́yìn ẹ̀ àwọn ọmọ tó bí ń kọ́ tó dẹ̀ sọ pé you should go and let Bùnmi rest ṣáwà lápá ni táà ní jẹ́ kó rest we are talking about the children that are alive kí bàbá wọn má fi ìsọkúsọ ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ rádaràda kó fi bà future àwọn ọmọ yẹn jẹ́ àbí you don't know this is called social media bàbá tó ṣẹ̀ṣẹ̀ ra data fún tó ń fò káàkiri orí social media láti fẹ́ wá gbèjà ṣe ẹ mọ̀ pé social media níbí and social media never forget
ẹ fẹ́ bá yí àwọn ọmọ yẹn jẹ́ àwa lálọ́ fà nílé kó máa rìlíìsì episode ní episode 1 to 100 ẹ̀yin aláìní tìjú ẹbí tẹ́ẹ̀rẹ́ ni pèyìn tẹ́ẹ̀rẹ́ ni soyún ẹ̀yin játijàti èèyàn ọlọ́run yọ yín pé kì í ṣe inú ìdílé Bùnmi ni mo wà màá ti sọ pé kọ́kọ́ ẹ má bọ̀ láti ìlú òyìnbó kó máa wá gbálẹ̀ ní títì Nàìjíríà nǹkan á ti ṣe pìtìpìtì á ti bá gbogbo èèyàn lẹ́lẹ̀ ta lọ́fà wèrè tẹ́fta Bùnmi ni it's not everybody ẹ̀yin ìka yìí so ọkọ has been waiting patiently pé kóun lè máa release episode 1 to 1 million so he is mocking her ó fẹ́ pe àwọn ọmọ yẹn sọ́dọ̀ pé ó yá ẹ máa bọ̀ ìyá yín tó kúkú kọ yín ó ti kú tó bá yẹ pé àwọn ọmọ yẹn tẹ̀lé àbáwọn ọmọ yẹn tètè bọ̀ sẹ́nu ẹni àwa bọ́ sí kọ́nà á ní ṣe gbogbo àwọn ọmọ tó ń kó sá nígbà yí ẹ̀ lélẹ̀ òun ti gba nǹkan padà ọ̀run ò ní jẹ́ kó rí wọn gbà kò ní rí wọn gbà àwọn ọmọ yẹn dẹ̀ máa jẹ́ èèyàn nínú ayé yìí is either you want it or not wọ́n máa jẹ́ èèyàn image wọn ò dẹ̀ ní bàjẹ́ ọlọ́run á wọ ọlá ọjọ́ kan tó jẹ́ pé orin Bùnmi ó bá èmi lórí ipò àìsàn tó hìlì mi tí mò ń gbọ́ orin ẹ̀ nígbà yẹn tí mo dẹ̀ dìde ọlọ́run á rọlá májẹ̀mú yẹn àwọn ọmọ ẹ̀ máa bọ́ sínú ọjà ayé wọ́n máa jẹ́ èèyàn I am close to that very family when you close to that very family you cannot want them not to come outside and come and be writing garbage. ẹ bá fẹ́ ṣe orí burúkú ẹ jẹ́ ká tún episode olórí burúkú kan a máa treat gbogbo episode wèrè tẹ́ bá ti kọ́ tó bá ti kọ́ tó rà wà kọ́ làwọn yín jáde láti ìgbà ẹ̀kú àwa lẹ́tí fìtìnà sí ayé ọmọbìnrin láti ìgbà yẹn orin arò òtán lẹ́nu ẹ̀ ìgbà tó ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀rẹ̀ sí gbádùn ayé ẹmu ẹforú ọ̀fàdà agúnlẹ̀ ẹ̀dẹ̀ pa ẹ wá ń jáde ẹ wá ń ṣẹ̀sìn lórí social media ẹ ń ṣẹ̀sìn àtàwọn ẹgbẹ́ ẹ ń ṣẹ̀sìn ẹ wá fẹ́ kọ́ bọ̀ wá lẹ́nu do you think everybody will keep quiet as Bùnmi keep quiet ẹ fi pa abájọ òwe màmá mi ṣẹ̀ṣẹ̀ yé mi ni pé ẹni tó sọ̀rọ̀ kú ó sàn jẹ́ni tó dákẹ́ kú lọ you kill her silently gbogbo bí gbogbo àwọn ẹbí ọkọ ẹ ṣe pátápátá gbogbo bó ṣe mú gorí ẹṣin tuntun nílé ọkọ gbogbo ẹ ló fi kọrin àsìbìyàn ò tó yín ẹ̀yin ìka yìí ẹ̀yin ìka dédédé ẹ máa pa ọmọ ológo ẹ tú lẹ́nu láti wá sọ̀rọ̀ ẹ pa ìmọ́lẹ̀ generation kan ẹ lẹ́nu láti wá sọ̀rọ̀ ẹ pa ẹni tó bá yín fìdí ọmọ ọkùnrin tí ó bá ṣe pé ò ní tìjú àwọn ọmọ ẹ obìnrin fìdí wọn for years ó ń ṣe ìyá àti fatherly role ó ń ṣe lórí ọmọ yẹn ó ń ṣe lórí àwọn ọmọ tó kó sí lọ́wọ́ kò rí mari do you know what they call loneliness mi ìmọ̀ fún ẹfẹ́ sọ òyìnbó yìí kéèyàn dánìkan wà kéèyàn dánìkan máa gbẹ́rù kéèyàn má ní confidence àwọn ọmọ yẹn nìkan ní confidence ẹ̀ ẹ̀yin wèrè játijàti àwọn wo ló bí yín inú ìran wo lẹ ti jáde ẹ wá láwọn kan fẹ́ máa fọ̀rọ̀ ẹ̀ trend ọkọ fẹ́ fọ̀rọ̀ ẹ̀ gbòkèkì ó fẹ́ wá gba gbogbo nǹkan tó ní òun náà fẹ́ popular ní Nàìjíríà ká lè mọ̀ ìwọ tá a mọ̀ tẹ́lẹ̀ we did not know you Mr. Man go back inside ìwọ ẹranko játijàti we did not know you Adéoyè and we did not want to know you a fẹ́ mọ̀ ẹ́ Bùnmi did not tell us we are lovers that ọkọ òun ni so go and hide ó fi ẹsẹ̀ ìkùlé ó tilẹ̀kùn mọ́ ẹ ìwọ ṣe jáde lójú ayé ẹ ìwọ ojú òyì ìwọ ṣe jáde lójú ayé ẹ kó máa bọ̀ lórí social media TikTok iṣẹ́ àti exist kò ń ṣọdún méjì kò ń ṣọdún mẹ́ta ó ṣe wá ké nígbà yẹn. kọ́mítì ó sì kéèyàn kọ́tà ẹ máa bá mi fún ní wòtòwòtò ó kéèyàn kọ́tà ẹ máa bá mi fún. ẹ̀yin èèyàn ntẹ́yìn náà fọ́nrán tẹ́ gbọ́ yìí ntẹ́yìn náà bá ní lérò ń gbà tẹ́ fẹ́ sọ sí abẹ́ fọ́nrán yìí ẹ jẹ́ ká gbọ́ ẹ wo ibi tá fi àdàgbẹ́ tó sọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àtọmọ mú wá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ẹ̀ kàn ní pàdé ẹ má gbàgbé ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́ lè mọ jàǹfààní bá a ṣe mú fọ́nrán wá lóòrèkóòrè ẹ wo àdúrà wá sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o àní tẹ́nítìkà ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.